torí dájúdájú àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ máa ń pa àwọn ọmọ tí wọ́n jí gbé. ká má parọ́ lóòótọ́ táwọn yẹn bá ya lọ tí wọ́n pọ̀. torí pé ọmọ yẹn àṣírí kan ló tútú jáde tí àwọn olóyè Sunday Igboho bá lọ sínú igbó báwo la ṣe mọ̀ pé wọ́n ti develop àwọn ìlú sínú bẹ́ẹ̀. ṣé ibi lára ìmọ̀lẹ̀ kan tí ò yé wa. bẹ́ẹ̀ni olóyè Sunday Igboho wọ́n jẹ́ káwọn èèyàn ọ̀dà ẹgbẹ́ lílọ tí wọ́n lọ yẹn bí nǹkan tí mo sọ inú tèmi ti ẹ̀dùn. àwọn Fúlàní ti develop ìlú sínú bẹ́ẹ̀. tọ́jẹ́ náà máa rú àdúgbò wa. ẹ̀yin èèyàn àṣírí Ṣèyí Mákindé ti tú o wọ́n ní ó mọ̀ nípa àwọn ọmọ tí wọ́n kó lọ wọ́n ní àwọn ìjọba mọ̀ nípa àwọn ọmọ tí wọ́n kó lọ lọ́yọ̀ọ́ pé Ṣèyí Mákindé gangan ló lórí àwọn Fúlàní sẹ́yìn pé mo sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta pé Ṣèyí Mákindé ó mọ̀ nípa ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n kó lọ tí wọn ò rí kankan ṣe ẹ wò ẹ wá nǹkan kan fìdílé kẹ wá gbọ́ àṣírí Ṣèyí Mákindé èyí tán tún nínú fídíò yìí pẹ̀lú gbogbo tó fi ní kí àwọn aráàlú kẹ́nìbọ̀dì má jáde lọ́jọ́ tí sífòlóyè Sunday Igboho tí wọ́n lọ sínú igbó tó wà ní Ọ̀yọ́ park yẹ ẹ wo gbogbo ẹ̀ pátá àṣírí ẹ̀ lẹ́ máa gbọ́ pátá nínú fídíò yìí ẹ jẹ́ bá mi láìkì fídíò kẹ̀dẹ̀ bá mi ṣe fídíò yìí. bí a ṣe gbọ́ kọ́fíù yẹn pé gómìnà ṣòfin Kúnlé Ógbélé ètò kọ́kọ́ wá sí ọkàn àwọn èèyàn ni pé ó dàbí wípé torí pé Sunday Igboho ti wà nínú àwọn forest yẹn ìyẹn ìtàwọn èèyàn kọ́kọ́ rò ni mo sọ fún yín o kó tó di pa padà gbọ́ nǹkan mi o ayé gbẹ̀ngbẹ̀ tó ra padà gbọ́ nǹkan mi ìtí everybody kọ́kọ́ rò tèmi náà rò ni pé àjẹké lánàá ọmọ kúlé ni àti mọ̀pájẹ́ àná ló pa ọmọ jẹ nìyẹn now olóyè Sunday Igboho ti wà ní gbogbo area yẹn àwọn tí wọ́n gbó káàkiri ó di bí ọjọ́ kejì àbọ̀jọ́ kẹta gómìnà Ṣèyí Mákindé ṣòfin pé Kúnlé Ógbélé etí gbogbo èèyàn kọ́kọ́ rò gbà yẹn ni wípé ó dàbí pé torí pé olóyè Sunday Igboho wà níbẹ̀ yẹn bóyá gómìnà wa rò wípé wọ́n lè lọ pàdé àwọn bandits kó jẹ́ pé ibi tí wọ́n bá ti ń ṣínà ìbọn bolẹ̀ fúnra wọn yóò affect àwọn kó mọ̀ lọ affect aráàlú tó bá ń lọ tó ń bọ̀ ìta àkọ́kọ́ rò pé bóyá ó fa ìtàn fi declare curfew nìyẹn bóyá bẹ́ẹ̀ náà ló kúkú rí bẹ́ẹ̀ wà kọ́ ló ṣe rí ìròyìn mi wá jáde èní náà ni ó tẹ èmi lọ́wọ́ la fi sọ fáwọn ètò bá ti wọlé sórí ìlà pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ ìpínlẹ̀ ni ọ̀rọ̀ orílẹ̀-èdè ni nǹkan tó dẹ̀ yẹ kí gbogbo wa kájọ sọ̀rọ̀ lé lórí ni àfi kẹ́ máa share program yìí dáadáa ẹ share ẹ jẹ́ ó kọjá lọ sọ́fíìsì gómìnà ẹ jẹ́ ó kọjá lọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí gbogbo èèyàn ó dá sí i wọ́n ní kí olóńgbò kó tó pa odidi ewúrẹ́ jẹ ayé gbẹ̀ngbẹ̀ gbogbo ilé ló máa jí ètò padà ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yẹn láàrin gómìnà àti Sunday Igboho ọ̀rọ̀ yẹn fẹ́ di nǹkan tó jẹ́ pé kò dùn mọ́ mi nú bí lọ́dọ̀ tèmi nígbà bá wá sọ fẹ́ torí pé kò dá ní ìṣèdùn mọ́ yín nú. kí la padà gbọ́ lórí ọ̀rọ̀ yẹn mo gbọ́rọ̀ yẹn ó sì da omi tútù sí mi lọ́kàn nígbà tá a ṣètò oúnjẹ ta a ti pàtẹ́wọ́ fún gómìnà Ṣèyí Mákindé sẹ́yìn kí ló fa àtẹ́wọ́ tá a pa fún wọn òun ni wípé mo ní ẹjẹ́ àdúpẹ́ lọ gómìnà Ṣèyí Mákindé o wọ́n ti ń dá sí i. wọ́n ní ó dàbí páàrin àwọn àtolóyè Sunday Igboho ti tó kí ló fà á olóyè Sunday Igboho ti wà lọ́nà inú igbó káàkiri gómìnà dẹ̀ ti declare pé Kúnlé Ógbélé ó mì pé bóyá tí wọ́n rò ní wípé tí ọ̀rọ̀ bá lọ di fire for fire kí bọ́n máa ta báwọn èèyàn níta rò pé bóyá ó fa nǹkan tó fi declare curfew nígbà yẹn bọ̀tà yìí gbẹ̀gbẹ̀ nígbà tí mo wá padà gbọ́ ọ̀rọ̀ padà rí bẹ́ẹ̀ mọ́. nígbà tí ọ̀rẹ́ mi dáadáa àbúrò olóyè Sunday Igboho ó wá give àwọn report kan ó ní torí òun tẹ̀lé wọn èmi tiẹ̀ mọ́ ní kó máa rọra o pé because olóyè Sunday Igboho ti wọn ẹ bá rí kí wọ́n bá ti di nǹkan apá tí gbàgbà àwọn gànkù báyìí àwọn di nǹkan tó pọ̀ síbẹ̀. wọ́n gbọ́dọ̀ jọ máa lọ ní. ṣùgbọ́n ọ̀rẹ́ mi òun ni mídíà kínní wọn. ẹjọ́ jíjẹ jọ bí wọ́n jọ ń jẹ ni ẹ bá ti wọnú gbóná kó ní mídíà tẹ̀lé wọn. kọ́ wá tẹ̀lé wọn. ṣùgbọ́n tẹ́yìn bá máa lọ alájẹ mi ò ní tẹ̀lé yín. èmi ni kí nǹkan tí ọ̀dọ́ lọ sí. kò ní sí yín. so ìgbà tó wá give àwọn report yẹn ọ̀rọ̀ yẹn lọ ó pín sí bí ọ̀nà mẹ́jọ. ó lọ fà á. Mr Wisdom ó wá ṣàlàyé pé wọ́n ti sọ̀rọ̀ ètò ààbò àwọn aráàlú. wọ́n ti sọ́dọ̀ òṣèlú. ó ní wọ́n ti sọ́dọ̀ òṣèlú. òṣèlú táwọn padà pé ẹ mọ́ sọ̀rọ̀ ìdọ́rọ̀ òṣèlú. ó ní wọ́n ti sọ́dọ̀ òṣèlú. ẹ máa share program yìí dáadáa gbogbo ẹ̀yin ará lé. because a máa sọ wọ́n ní tí ogun bá máa kó bìkan ọ̀rọ̀ ni ó tẹ̀lé bẹ̀. bá a sì wí. gbogbo òsì ni kó bẹ̀ náà ọ̀rọ̀ náà ni yóò padà tẹ̀lé bẹ̀. bẹ́ẹ̀ni. ayé gbẹ̀ngbẹ̀ nígbà tí Mr Wisdom nígbà tó ṣàlàyé ọ̀rọ̀ ó ní wọ́n ti sọ ọ̀rọ̀ yìí wọ́n ti sọ di òṣèlú ọ̀rọ̀ ètò ààbò àwọn aráàlú ó ní wọ́n ti sọ dòṣèlú ó nídìí tó ń fi sọ bẹ́ẹ̀ ni wípé olóyè Sunday Igboho ń jà lọ láti lọ kojú àwọn pípò yìí. lẹ́yìn bàtà ti wà nínú gbọ́ ọ̀rẹ́dì. wọ́n ti wà bí ọ̀rẹ́dì. ó ní lẹ́yìn ìgbà yẹn ni gómìnà wa rántí pé à ń fẹ́ declare curfew kó nílé Ógbélé
wọ́n ti dárúkọ àwọn agbègbè tí kọfíù ti ṣẹlẹ̀. tó sì já àwọn zónù ibi tí olóyè Sunday Igboho wà tí wọ́n ti lọ ṣiṣẹ́ yẹn. oníṣòwò ta ni o ti mọ̀ pé kọfíù tí wọ́n declare kó lóyè Sunday Igboho àti gbogbo àwọn tíìmù wọn kán má lè ráàyè láti move lọ sí anywhere mọ́. kọfíù yẹn ó ṣe àwọn náà pa ìyẹn ni pé kò gbọdọ̀ sí movement. so kò síwájú ìgbà tá a lè kọ́kọ́ gbọ́rọ̀ yẹn ìtawà ti rò ní pé bẹ́ẹ̀ wọ́n á sọ pé minus àwọn tó wà nínú igbó tó fẹ́ fèsì àwọn Fúlàní. bóńgá bó ṣe deliver ọ̀rọ̀ yẹn ó ló dùn ún pé iṣẹ́ ń lọ. ìgbà yẹn ni gómìnà wa ṣòfin kó nílé ó gbélé kẹ́nì kankan má jáde. bẹ́ẹ̀ olóyè Sunday Igboho àtàwọn tíìmù tiwọn ìlú ẹkùn àtàwọn ọlọ́pàá wọ́n ti wà nínú igbó already. ó wá di kó nílé ó gbélé ṣẹ́ẹ̀dẹ̀mọ̀ kófin tó bá di léegun ó gbọ́dọ̀ di ẹlẹ́yà. kò dé ẹlẹ́yà ó de ṣáńdì gan. so now wọn wà ní choice ju pé. ibi tán wà lẹ́yìn kan padà sílé torí tán bá move an inch ọwọ́ òfin náà fi mú wọn. ọwọ́ òfin ni. wípé wọ́n lùdì òfin ìjọba nígbà tó sọ pé kọfíù ti wà. ẹnìkan wá sọ̀rọ̀ kan pé wọ́n ní ṣe mo rántí ọ̀rọ̀ kan tí Ayọ̀ Fáyọ̀ṣe tó sọ mo lọ́rọ̀ wo. ìyẹn former governor Èkìtì state. wọ́n ní tí Fáyọ̀ṣe bá ń fèsì Ṣèyí Mákindé tó ń tú àṣírí Ṣèyí Mákindé jáde wọ́n láwọn èèyàn máa ń rò pé bóyá Fáyọ̀ṣe ti mú nǹkan àbófà kan ságbárí. wọ́n ti jọ jẹ́nu àwo kan náà làjì. wọ́n ní ká rántí ìgbà tí ọ̀rọ̀ 50 billion owó ìrànlọ́wọ́ tán nìkan fún wọn ní Bódìjà. wọ́n ní sàmọ̀ pé àgbọ̀ kí níyẹn ta tẹ́lẹ̀ mo ní bẹ́ẹ̀ ni. wọ́n nígbà Fáyọ̀ṣe gbé jáde ìgbà tọ́rọ̀ lọ́tọ́ bọ̀ kí ló padà ṣẹlẹ̀ ọ̀rọ̀ yẹn di òótọ́. wọ́n nígbà tí Fáyọ̀ṣe jáde ń jẹ́ òní tó sọ pé gómìnà Ṣèyí Mákindé mọ̀ nípa ọ̀rọ̀ ìjínigbé Ọ̀yọ́ yẹ pé nígbà tí Fáyọ̀ṣe sọ bẹ́ẹ̀ pé gbogbo tó wọ́n náà rí Fáyọ̀ṣe èmi gan gbà mí nípa fún yín torí ojú Fáyọ̀ṣe ojú wọn fẹ́ dàbí ojú ẹni tó ń sáná gbà yẹn èmi gan rò mú ní bóyá wọ́n ti mú nǹkan ní táìmù yẹn ni. wọ́n ní ká wá rò pẹ̀lú pé Sunday Igboho sọ pé iye báyìí ni kẹ́ ẹ san fún mi o kí n tó wọgbó kò sọ pé ẹ gbọ́dọ̀ ṣe nǹkan kan báyìí kí n tó èmi fẹ́ lọ. kò bá yín negotiate nǹkan kan. kò negotiate kankan ó fowó ara rẹ̀ tó ra drone láti detect ibi tí wọ́n wà kó tó di pé bóyá ó máa jáde lọ. wọ́n ní Sunday Igboho dẹ̀ wà lójú iṣẹ́ láti fèsì àwọn Fúlàní yìí. ìgbà náà ni gómìnà dẹ̀ sọ pé ẹnì kankan kò gbọ́dọ̀ sí movement. so àṣekèsè torí pé tólóyè Sunday Igboho àtàwọn Fúlàní bá pàdé ara wọn torí fire for fire àṣekèsè torí ẹ̀ gan ni wọ́n fi wá ṣe òfin kọ́fíù tá a sọ pé ó ṣẹlẹ̀ ńgbà yẹn. now wọ́n ní ká wá wo ohun tí Fáyọ̀ṣe sọ wọ́n ní sọ wá jọ pé gómìnà mọ̀ nípa ẹ̀ àbí kò jọba ẹ̀ nípa lílọ tólóyè Sunday Igboho wọnú igbó lọ tó jẹ́ pé lásìkò tí wọ́n ń wà lójú ìjà pọ́n fẹ́ fèsì àwọn Fúlàní ìgbà yẹn níjọba rántí pé àwọn fẹ́ ṣe òfin kónílé ó gbélé òfin kónílé ó gbélé yẹn dẹ̀ mú àwọn náà débi pé olóyè Sunday Igboho náà ò ní láǹfààní àti lọ síbi kankan so wọn ní choice ju pé ibikíbi tí wọ́n bá wà àfi káwọn náà padà sílé so àwọn náà ti padà sílé bá a ṣe ń sọ̀rọ̀ so àwa mọ tí ó padà ṣẹlẹ̀ bóyá lẹ́yìn kónílé ó gbélé bóyá tó bá tó padà lọ òfin ní tòótọ́ máa jáde làmọ́ ìyẹn jẹ́ yọkan lórí òfin tíjọba ṣe. ẹ̀ẹ̀kejì ni pé àwọn èèyàn kan sọ pé Sunday Igboho ń ṣe fíìmù ni o wọ́n ní gbogbo nǹkan tó sì ń ṣe yẹn lójú táwọn wọ́n ní fíìmù ló ń jọ. now a rí àwọn fọ́tò kan tó jáde a dẹ̀ rí àwọn fídíò kan àwọn olóyè Sunday Igboho mú Fúlàní kan àbí kí n sọ bóyá Fúlàní méjì gan ni wọ́n mú tìbọntìbọn owó ẹ̀ wọ́n ṣe fídíò rẹ̀ wọ́n ṣò rẹ̀ bó ṣe kó dání àwọn ọmọ yìí pẹ̀lú pé inú igbó ni wọ́n wà ibi tí wọ́n ti rá àwọn kìíní yẹn Ọlọ́run nìkan ló yé. bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọọṣẹ́ ẹ̀yìn olóyè Sunday Igboho láwọn tó wà lára ìlú ẹkùn ọ̀pọ̀lọpọ̀ wọn la gbọ́ pé ìbọn bà. báwo nìbọn ṣe bà wọ́n ìgbàgbọ́ àwọn èèyàn ni pé bóyá wọ́n ti rí àwọn Fúlàní bóyá wọ́n ti jọ fèsì ara wọn ní face to face wọ́n rò pé bóyá ibẹ̀ ni ìbọn ti bà wọ́n kì í ṣe bẹ́ẹ̀ o according to bá a ṣe gbọ́ from a reliable source. nínú ọ̀rọ̀ tí Mr Wisdom ṣàlàyé ó ní gbogbo àwọn mọ́tò tó tẹ̀lé olóyè Sunday Igboho àwọn convoy yẹn ó ń lọ ìgbà tí wọ́n wá dé rí àbí kan níbi inú igbó Old Ọ̀yọ́ National Park yẹn wọ́n wá ra àwọn ọmọ Fúlàní méjì kan tí wọ́n sáré wọ inú igbó. kí ló kọ́kọ́ sá fún. ṣé ẹ̀pẹ́ bá dẹ̀ ti sá even kò jọ ọlọ́pàá wọ́n á fura sótàn pé kí ló ṣe é tó fi sá definitely nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ ò mọ̀ nìyẹn sísá tí wọ́n sá wọ inú igbó yẹn wọ́n níyẹn ló fa sábàbí tí wọ́n fi sáré park bí wọ́n ṣe pọ̀ tó ni wọ́n bá park bí park tí wọ́n máa park lóòótọ́ wíwọ̀ tí wọ́n máa wọ inú igbó wọ́n ní tọ́kàn rí ibi tó ti ń wá ọmọ yẹn káàkiri ọmọ yẹn kàn sí náà bábólẹ̀ fún wọn ni ìbọn dàbí báírò téèyàn kàn fi ń kọ̀ọ̀kan lọ́dọ̀ lójú tí wọn kò jọjú nínú igbó yẹn ibi tó ti sí náà bábólẹ̀ fún wọn parapapapa ibẹ̀ ni ìbọn ti bà wọ́n tí ìbọn bà lára kankan àwọn tán lè yọta àwọn tán lè ṣe wọn láwọn náà yìnbọn bá wọn yẹn náà ó bá wọn náà kùnra wọn náà
ló jẹ́ mọ̀ pé àwọn Fúlàní yẹn wọ́n mú kinní yẹn ní ṣeréṣeré tógun ti bọ́ǹbù ti gbogbo nǹkan òun ni wọ́n fi ń wá nǹkan tí wọ́n wá yẹn now wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́ yìí àwọn ọmọ méjèèjì tó wọnú igbó yẹn wọ́n capture wọ́n mú àwọn méjì yẹn àtàwọn tó farapa ń bẹ̀ yẹn lẹ́yìn ọmọ olóyè Sunday Igboho náà wọ́n náà kó ogun wọn lọ sí hospital wọ́n lo tìbílẹ̀ wọn pé ọta àgbọn jáde kankan then lẹ́yìn ìgbà yẹn òun kálukú padà sí ibi tí wọ́n tún ti ń bá ọ̀rọ̀ kíní tí wọ́n lọ ṣùgbọ́n wọn láǹfààní láti lè ṣe bó ṣe wù wọ́n tó rófin kó lé gbélé ti wà ọ̀rọ̀ dàbí kẹ́ ẹ ti máa jà lọ́nbì kan kí nǹkan kan wá kó dá yín lọ́wọ́ kọ́ dúró kẹ́ ẹ mọ́ lè láǹfààní àti jà lọ síwájú tàbí síwájú mọ́ ayé gbẹ̀ngbẹ̀ Alhaji wọ́n ní ètò fa nǹkan tí kíní yẹn fi dúró òfin kó lé gbélé yẹn wọ́n nítorí olóyè Sunday Igboho ganan fi ṣe kò jẹ́ kó sí movement àwa dẹ̀ ti rò pé bóyá torí olóyè Sunday Igboho tán fi ṣòfin yẹn tẹ́lẹ̀ ni pé wọ́n fẹ́ fi fún wọn láàyè pé káràlú kankan máa jáde o ìjà kan lè ṣẹlẹ̀ níbẹ̀ kan máa di pé wọ́n fèsì ara wọn o létà la gbọ́ pé ìdàkejì ẹ̀ òun ló fa sábàbí yẹn wọ́n ní nǹkan tí wọ́n sọ kò kọjá pé kó olóyè Sunday Igboho mọ́ lè láǹfààní àti lè move pé láwọn tiẹ̀ náà òun ni wọ́n fi sọ pé Mr. Wisdom ṣàlàyé pé wọ́n ti sọ ọ̀rọ̀ ètò ààbò àwọn èèyàn wọ́n ti sọ di òṣèlú ìkànnì yẹn nínú fídíò mi ta rí ayé gbẹ̀ngbẹ̀ inú fídíò yẹn wọ́n sọ odidi ìlú kan ìlú tá à ń sọ yìí ẹni ó bá rí ẹgbẹ́ títì lẹ́ máa rò pé bóyá ìlú yẹn wà o tẹ́ bá rí fídíò yẹn ẹ máa rò wípé ẹgbẹ́ títì òun ni ìlú yẹn wà toró ní kálukú àwọn Fúlàní odidi ìlú kan ni tí wọ́n dẹ̀ kọ́ ilé oríṣiríṣi síbẹ̀ ìyàlẹ́nu tó wà ń bẹ ayé gbẹ̀ngbẹ̀ ẹ wo ìrìn téèyàn bá drive tó rìn fún odidi 30 minutes driving ni o ẹ wo bó ṣe máa jìnnà tó téèyàn bá fẹ́ fi ẹsẹ̀ rin irú ẹ̀ wọ́n ní àwọn Fúlàní odidi ìlú kan ni wọ́n ní nínú igbó yẹn tó jẹ́ pé normal tẹ̀ bá ṣe ń gbé àdúgbò wa yìí làwọn náà ṣe ń gbé bẹ́ẹ̀ lọ́hùn ó dàbí ìgbà tá a bá ń gbọ́ tó sọ pé àwọn èèyàn kan ń gbé abẹ́ ilẹ̀ ẹlẹ̀ tí wọ́n ń ṣe ilé ayé wọn lọ àṣẹ Fúlàní tá à ń sọ pé inú igbó náà máa ń gbé ṣé ẹranko ni wọ́n ni àṣẹ wọn lódidi state and capital tiwọn náà lọ́hùn tó ń kálukú gbénu lé normal tán náà ní landlord association tán náà tó ń kálukú kọ́lé tán wà bẹ̀rẹ̀ pẹ́tẹ́ lédè kan wọn làwọn dibẹ̀ wọn nínú gbóta inú létà àwọn inú community wọn tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá ń bẹ̀ wọ́n ti sá lọ wọ́n rá àwọn kan mú wọ́n rá àwọn kan mí but àwọn ọmọ kéékèèké báyìí wọ́n náà fi wọ́n lẹ̀ wọ́n bẹ́ dànù ni ṣùgbọ́n wọn ti débi tí àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ yẹn wà bóyá tíjọba ò bá ṣòfin kó lé ó gbélé torí mi rò pé tó bá jẹ́ pé ọ̀tá èèyàn gan kọjá pé fún àpẹẹrẹ kó lóye Sunday Igboho fún àpẹẹrẹ bóyá ọ̀tá ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ mú wọn irú ọ̀rọ̀ tó wà nílẹ̀ sásìkò tó yẹ kẹ́nìkan máa bẹ́ nìkan jà ni ṣé lásìkò ìlú yẹ kẹ́nìkan rò pé mi ní fún support ọ̀rọ̀ wá dàbí pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn agree pẹ̀lú federal government lókè Sunday Igboho tó tún ló fẹ́ jà wọn àtọ́ agree pẹ̀lú títì ẹ̀ náà Fáyọ̀ṣe dẹ̀ fẹ́ sọ̀rọ̀ Fáyọ̀ṣe ní Ṣèyí Mákindé olómọ̀ nípa kidnapping Ọ̀yọ́ tó gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀rọ̀ rí lọ́wọ́ yín yìí o nípa ọ̀rọ̀ tí Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ OPC ni wọ́n sọ pé àwọn ti rẹ́dì báwọn ṣe wà yìí láti jẹ́ pé wọ́n náà fẹ́ wá máa tú àṣírí gbogbo irọ́ tí Sunday Igboho ń pa fáwọn èèyàn. iṣẹ́ táwọn fẹ́ wá máa jẹ́ nìyẹn. bẹ́ẹ̀ ni wọ́n nítorí pé lọ́dọ̀ táwọn wọ́n láwọn rí i pé fíìmù ló ń yà wọ́n ní tó bá dẹ̀ ti ń jáde báyìí àwọn ò máa jáde wá láti wá máa tú àṣírí gbogbo àwọn iṣẹ́ tí Sunday Igboho bá ń ṣe àwọn fẹ́ máa wá já irọ́ rẹ̀ fáwọn èèyàn ṣé ẹgbẹ́ tá a bá rí fídíò rẹ̀ nínú igbó tó bá jẹ́ pé ẹnu ni wọ́n kàn fi ń ṣàlàyé fún wa pé tó lè Sunday Igboho wá ní ẹ̀mọ́ lọ́nà igbó lánàá kíní kan ti ẹ̀ ṣẹlẹ̀ á rò pé bóyá ó ń kọ bóyá script ni but ẹni tó wà force láti jẹ́ pé àwọn fídíò míì tí ò yẹ kan ṣe gan wọ́n wà force láti ṣe ẹ máa share program gbogbo ẹ̀yàn ara lé tọ́ra àwọn fídíò míì ò gan wà tó jẹ́ pé kò need kan o lè share bẹ́ẹ̀ wọ́n á fẹ́ ọ̀nà wo làwọn máa gbà láti lè satisfy àwọn èèyàn pé kánsá lè mẹ́nu kúrò bíi pé fíìmù ló ń ṣe bẹ́ẹ̀ bá tiẹ̀ jẹ́ pé torí owó gan ló fi ń ṣe kínní yẹn ẹni tó bá deliver nǹkan tí wọ́n bá ràn tó dẹ̀ gbowó ṣé bó try ẹni tó gbowó tí ò tún ṣiṣẹ́ yẹn òun láì lè sọ pé ó ṣe nǹkan tí ò dáa ayé gbẹ̀gbẹ̀ ṣé ojú tí mo fi wọ̀rọ̀ ṣó rọ̀ǹgì ni àbí right èmi rò pé atopc àtàmọ̀tẹ́kùn àti àwọn kíní mo kàn gbọ́ pé wọ́n ní wọ́n dúró tí olóyè Sunday Igboho àwọn Àgbẹ̀kọ̀yà àsìkò yìí àti gómìnà àti OPC àti everybody tí wọ́n bá kórajọ tí wọ́n dàbí 1 million tí wọ́n ya wọ̀bì kan
ṣé ó ní nǹkan tó burú jù bẹ́ẹ̀ ṣé a lè sọ pé kò ṣe nǹkan tó dáa tó ni àbí kí ni nǹkan tá a lè pe irúfẹ́ ọ̀rọ̀ báyìí òun ló já sọ pé Sunday Igboho Ògbómọ̀ṣọ́ Ṣèyí Mákindé àti Gani Adams ọ̀rọ̀ tó wà nílẹ̀ àwọn tó gbèrú nípa wàhálà Ògbómọ̀ṣọ́ yẹn nìyẹn wọ́n wá nínú igbó tá à ń sọ yìí fún káwọn èèyàn lè mọ̀ wọ́n ní inú igbó yẹn wọ́n ní wọ́n wá góòdì mẹ́ o nínú rìpọ́ọ̀tì tá a gbọ́ mo lábàjọ góòdì tí wọ́n wà àwọn wo ló ń gbowó bẹ̀. wọ́n wá kùsà mo tá a bá fẹ́ sọ kó lè yáwó yẹn dáadáa. wọ́n wá góòlù. àwọn tí góòlù tí wọ́n wà ń bẹ̀ àwọn wo ló ń gbowó ẹ̀ àwọn wo ló ń pín ibo náà gbé góòlù lọ báwo ni ìbọn ńláńlá ṣe ń bí ọwọ́ àwọn ọmọ oko yìí torí bí ọmọ oko lèmi lè kà wọ́n kún. bí ọmọ oko kọ́ Alhaji ọmọ oko ni wọ́n. ìbọn tí àwọn tó lọ train ní military tán lọ sí military school ìbọn tí wọ́n fọwọ́ kàn rí àwọn ọmọ kéékèèké ìbọn yẹn làwọn sọ di bígbà tí ẹ kàn brush wọn kà kún kankan wọ́n ní wọ́n wakùsà ní inú igbó tá à ń sọ yìí nínú igbó nínú lọ́hùn wọ́n ló didi ìlú kan dẹ̀ ní inú igbó yẹn ló wà ìgbésẹ̀ gómìnà Ṣèyí Mákindé láti declare òfin kónílé-ó-gbélé ó jẹ́ nǹkan tó da omi tútù sáwọn èèyàn lọ́kàn pé ṣé nígbà tí Sunday Igboho wá jáde tó ló fẹ́ ṣiṣẹ́ yìí tẹ́yìn dẹ̀ sòfin kónílé-ó-gbélé òfin kónílé-ó-gbélé yẹn ọ̀tọ̀ lọ́nà táwa rò pé bóyá ó fẹ́ bá lọ tẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀tọ̀ ni ibi tó bá lọ àwa ti rò pé láti lè kún olóyè Sunday Igboho lọ́wọ́ pé kó lè ráyè ṣe iṣẹ́ tó fẹ́ ṣe káwọn èèyàn má jáde tó rán lè pàdé Fúlàní kan ṣínà bọ́bọ̀ lè fúnra wọn àsófin kónílé-ó-gbélé yẹn bó ṣe mọ́ aráàlú òun náà ló mú Sunday Igboho tó ti wà ládùúgbò yẹn ayé gbẹ̀ngbẹ̀ ẹ fẹsẹ̀ kan yà sí ọ̀dọ̀ Sunday Igboho fúnra ẹ̀ ìgbésẹ̀ tó gbé pẹ̀lú àwọn ìrú ẹkùn crew tọ́jọ́ lọ akẹ́ àwọn ọlọ́pàá tó tẹ̀lé wọn akẹ́ àwọn sójà tó tẹ̀lé wọn ẹ̀kejì ìmọ̀ràn fún àwọn ẹgbẹ́ OPC láti lè jẹ́ pé kán fi ìjà sílẹ̀ lásìkò yìí wọ́n ṣe pé ra wọn kan náà tó jọ ìrú ẹkùn nígbà bá tiẹ̀ jagun àjàyè tán ẹ lè padà sórí OPC lèmi kinní kan lèmi ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ òun ni ọ̀rọ̀ ti gómìnà Ṣèyí Mákindé ìgbésẹ̀ kónílé-ó-gbélé tẹ́ ẹ ṣe yẹn ìsìn àwọn Sunday Igboho ti padà sílé báyìí instead tó yẹ kẹ́ fún wọn ní phone call Igboho lóòótọ́ à ń já o ṣùgbọ́n Ọlọ́run á fún ẹ ṣe ní tó ń bá lọ yẹ o tó bá ti ṣe tán lórí ẹ̀ jẹ́ káwọn bó ṣe fẹ́ rí o ẹ ti dáwọn náà lọ́wọ́ kọ́ wọn ti padà sílé gómìnà Ṣèyí Mákindé ọ̀pọ̀lọpọ̀ èèyàn á padà máa bí léèrè pé a ó fa kí gangan lẹ mọ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí kí ló dé kí ló ń ṣẹlẹ̀ gan lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí gómìnà Ṣèyí Mákindé ló kó táwọn èèyàn máa face láti máa bí léèrè torí ẹni tó fẹ́ já ẹwọ́jọ́ tí very dark man wá ó ní gómìnà torí tẹ̀ bá ní boys àwa ready láti volunteer ara wa a máa ya wọnú gbé yẹn fún aláwọn tí ó tẹ̀lé wa lọ gómìnà dẹ́ni pé kò nídìí àwọn máa tú àwọn ọmọ yẹn sílẹ̀ ẹnìkan dẹ̀ wo obìnrin kó fẹ́ lọ tú wọn ẹ̀dẹ̀ tó sófin kó ń lé ó gbélé kẹ́ni yẹn mọ̀lẹ́ ráyè lọ síbi kankan Sunday Igboho àtàwọn tiẹ̀ wọ́n láti wà force láti padà sílé ẹ máa ṣí àìgbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìlà tọ́ra máa ṣíjú òpó lẹ̀ tẹ́yìn náà máa pè wọlé o nǹkan tẹ́ ẹ bá gbọ́ àbí nǹkan tẹ́ ẹ bá mọ̀ ẹnu náà lájọ fi sọ o kí n tó bọ́ sí ìdí tá a fi ní kẹ́ máa ṣí ẹ̀ nìyẹn. abala gbogbo àwọn nǹkan tí ẹ ṣàlàyé sílẹ̀ Alhaji. ok. màsáré fẹsẹ̀ kan ya àwọn ibì kọ̀ọ̀kan. ok. kó tó di pé. ẹ lọ síbi tí à ń lọ. bẹ́ẹ̀ni lálàkọ́kọ́ Alhaji àti ìdìbò. àti wọlé. àti ẹtì wọlé àti ìdìbò. mo ṣe bẹ́ẹ̀ fẹ́ ní bàbá dìbò àpá àti ẹ̀dìbò àti wọlé. àti ìbẹ̀rẹ̀ campaign. bẹ́ẹ̀ni. wọ́n ti ń pa ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́. Ìjẹ̀bú Òde láàárọ̀ yìí àwọn bandits tó kó wọn tó dá wọn lọ́nà. wọ́n ti ń pa ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ẹ̀mí àwọn ọ̀dọ́ ti ń sùn. láì tí dìbò. láì tí bẹ̀rẹ̀ campaign. àwọn tó dẹ̀ máa dìbò náà rè. Alhaji láì tí bẹ̀rẹ̀ campaign. ó ní nǹkan tó já rìnrìn láti ìjẹta ọmọkùnrin tí wọ́n pa ní Ẹ̀sà Òkè tí gómìnà Adeleke tó lọ síbẹ̀. gómìnà padà sọ wípé commissioner of police. ok. pé ó ti ń gbà bòde fóun. ok. gómìnà làwọn ń pe commissioner of police commissioner ò dá wọn lò. wọn àgbẹ̀ kọ́ọ̀lù. àwọn dẹ̀ fẹ́ removal of the commissioner of police. ok. kan fún àwọn lẹ́lòmíì. kan fún àwọn lẹ́lòmíì. bọ̀ kí mo fẹ́ fà jáde Alhaji gbogbo wíwí tá à ń gbọ́ ni wípé mọ́tò APC ni wọ́n fi wá àtàkì ẹni tá à ń sọ yìí. ọ̀rọ̀ òṣèlú. ọ̀rọ̀ òṣèlú Alhaji. ǹjẹ́ ń tẹ́ pa nísìn ó fi ìyàwó wà ń bẹ ọmọ wà ń bẹ. òun kò tí ì lè dáyàwó tó àtọmọ tán o wọ́n ń rún mọ́ra wọn ni o. Alhaji kí ló dún fún mọ́rọ̀ jáde ni wípé àwa ọ̀dọ́ à ń dákẹ́. tara wa sì bá wa dákẹ́. ìgbà wo la tó fẹ́ jáde gbara wa sílẹ̀.
mọ́ jáde kí wọ́n bá pa ọ́ mọ́ jáde kí wọ́n bá pa ọ́ ẹ wo yóò ọ̀dọ̀ tẹ́mi ẹ̀ ti sùn lọ kò tiẹ̀ sẹ́yìn ṣe é kà lásán. kò ṣe é kà ẹ máa share program gbogbo ẹ̀yin ará lé ẹ máa share. alájẹ ìwòye ọ̀dọ́ tó ti parí ọ̀sẹ̀ yìí tẹ̀sán òkè nìyẹn ní ìlú Èkó lẹ́kọ̀ọ́ bí bẹ́ẹ̀ ni ẹ wo building tó collapse ìdílé tó dàwó ní Alákìjà tó wó lulẹ̀. adúpẹ́ pé àwọn tí wọ́n tètè rí kó jáde níbẹ̀ wọ́n kó àwọn 27 jáde wọ́n kó wọn lọ sí hospital àwọn 4 kú má ṣe o kọlọba àdọ́sà ìpẹ́ rẹ̀. àmì ibà mi àmì ṣùgbọ́n ìpò. mo fẹ́ sọ ní pé ìjọba ìpínlẹ̀ Èkó ẹ láwọn mínísítírì tó jẹ́ wípé wọ́n máa ń yẹlé wò láti lè wo ipò wo ni ilé yẹn wà. ipò wo làwọn ilé wà torí nínú ọdún aláàjì ní Èkó lásán a ti ń gbọ́ pé bídè ti ń collapse ó ti ń pọ̀ jù. ó tiẹ̀ ń pọ̀ jù òkìní yẹn ń pọ̀ jù lẹ́nu ọjọ́ mẹ́ta. ó láwọn kan tá a máa ń pè ní ṣé bàtà kiri gan níbàdàn wọ́n pè ní wọléwọlé ọjọ́ àwọn ta ó láwọn tó yẹ ó láwọn mínísítírì tí wọ́n máa lọ ń chẹ́kì ilé bí ilé ṣe rí. àwọn mínísítírì yẹn wọ́n ṣàn gbowó oṣù iṣẹ́ wo ni wọ́n ń ṣe ṣé kàn jókòó sọ́fíìsì wọn lọlé ni. tí ilé fi wá di nǹkan tí ń wó ṣeré. ilé wa ń wó ṣeré nílùú Èkó nígbà tá a dẹ̀ gbọ́ ròyìn wọ́n sọ pé kì í ṣe pé earthquake ṣẹlẹ̀ ilé kan dédé dàwó ni tí ò dé yẹ kó mọ ṣẹlẹ̀ ṣẹ́wọ̀n yóò tún wà nílé ọkùnrin tó ní balẹ̀ ni and travel à ń bẹ̀rù àwọn ajínigbé àtúwà nulẹ̀ àtúbẹ̀rù kílẹ̀ mọ̀ kó pa wá ní wa lórí. ìgbó la wá fẹ́ sinmi tọkàn fẹ́ balẹ̀ sí. Alhaji Ìjẹ̀ṣà ní ìjọba bí. ìjọba láàláwọn ìjọba bìlí pa wọn wà. Alhaji lánàá nílùú Katsina àwọn bá ní ti pààyàn 7 wọ́n pààyàn 7. ebe rí kí ni àwọn bandit tó kọjá ládùúgbò kan. bẹ́ẹ̀ ni. tí àwọn ọlọ́pàá sọ pé ẹ rọra o. àwọn ọlọ́pàá tó ń jáde wọ́n ní pé ní táwọn yẹn rí pé àwọn security tó ń bá àwọn ọlọ́pàá ṣiṣẹ́ ni. wọ́n ní vigilante ni. Alhaji àti ọwọ́ chance ní Nàìjíríà. Nàìjíríà nílò ìrànlọ́wọ́ àwọn international community. àti ọwọ́ chance ní Nàìjíríà. nígbà táwọn ọlọ́pàá bá ń jáde tó ń sọ wípé vigilante ni wọ́n. vigilante ni wọ́n. Alhaji ẹ̀jẹ̀ ń bọ́ sórí ohun tá a gbé wá lónìí. ẹ máa ṣí àì gbogbo ẹ̀yin ará lé. ní alákọ̀ọ́kọ́ Alhaji wọ́n ní yìnyínyìnyín kẹ́ni ò lè ṣí mi. lọ́dọ̀ tèmi o opinion tèmi ni o mo kí olóyè Sunday Igboho àtàwọn ọmọlẹ́yìn wọn pátápátá pé wọ́n kú iṣẹ́. èmi náà mo kí ẹ kódà kò dùn sí wọn rè. wọ́n kú iṣẹ́ takuntakun Alhaji. at least tá a fojú rí là ń sọ ebi tá a jọ fojú rí ni. àwọn tó bá sọ wípé wọ́n láti múvì ni wọ́n ṣe tó wọn ni opinion táwọn làwọn náà sọ yẹn ṣùgbọ́n yín tó ń sọ yẹn yín tó kù díẹ̀ káàtó ni. ok lẹ́ẹ̀kan sí àkí olóyè Sunday Igboho àtàwọn lẹ́yìn wọn wípé wọ́n kú iṣẹ́. Alhaji curfew tí gómìnà Ṣèyí Mákindé tí wọ́n declare curfew nígbà tí news jáde kí wọ́n declare curfew Alhaji mo lọ wò bọ̀ wípé Ìbàdàn gan tí wọ́n ti jà lẹ́yìn eléégún tí wọ́n ń ṣára wọn tán dàbẹ̀rù tí wọ́n àwọn ọlọ́pàá tó ń gbé pẹ̀lú tear gas gómìnà declare curfew níbẹ̀. mi ò ní mo mọ̀jú gómìnà lọ o ṣùgbọ́n láwọn aspect kan náà a tún lè mọ̀jú gómìnà lọ. ebi gómìnà tí wọ́n jẹ́ náà nìyàtọ̀ àwọn àtàwọn tó jára lù. Alhaji nígbà tí wọ́n jí àwọn ọmọ yẹn gbé wíìkì tẹ́jú wọn gbé kí ló dé tẹ́ declare curfew. lásìkò tí ariwo tiẹ̀ ń lọ lọ́tún lọ́sì. wíìkì tẹ́jú àwọn ọmọ yẹn gbé declare curfew. ebi ló ṣe dùn mí gbà mo gbọ́ pé kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ níbẹ̀ tẹ́ fi declare curfew. following week. the only thing tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń bẹ̀ ń sìn òun náà ni pé Sunday Igboho àtàwọn tíìmù ẹ̀ wọ́n wà nínú gbóyè. following week declare curfew. ó wá dìgbà tí olóyè Sunday Igboho àtàwọn ẹ̀mẹ̀wà àtàwọn ọlọ́pàá àti gbogbo wọn tó ti wà ní ogbó. alákọ̀ọ́kọ́ wọ́n risk life ara wọn lọ ni o wọn ò bá ìjọba jókòó fún negotiation o. ìjọba declare curfew. Alhaji tó bá jẹ́ pé first born gómìnà Ṣèyí Mákindé ni wọ́n gbé jígbé ní skul yẹn wọ́n á ti lọ negotiate owó. jọ́ kejì ni kò lè ju jọ́ kejì lọ. ìjọba làwọn ò lè bá bandit negotiate owó tó bá jọ ọmọ wọn ní wọ́n á ti lọ negotiate owó. ẹ̀yin ará lé àwọn kan ṣe ìwọlé sórí ìlà mo wá fẹ́ ṣàlàyé nǹkan tá à ń gbé yẹ̀wò fún wọn. ẹ fún wa tọmọdé mi lẹ́nu torí pé mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi. ó rísìkì fún mi. kò rísìkì fún yín. àkóbá nìyẹn o. aṣálẹ̀ Yorùbá mo fún wa tọmọdé yín lẹ́nu. ẹ kò wá ní rí bẹ́ẹ̀ mọ́ ní kọ̀rọ̀ ó dùn gbọ́ǹta fáwọn èèyàn tí ń bá sọ ọ̀tọ̀ ní tẹ́yọ̀ bá mi fa. tábà parí ètò. ẹ wá sọ fún yẹn pé mo ń pín yín lẹ́mìí nù àbí. ìpínlẹ̀ mi tó wà ìpínlẹ̀ mi yín wà corporate ìpínlẹ̀ mi mo fi iṣẹ́ yín di yín lẹ́nu. ẹ ṣe wà lájẹ. ẹ̀yin tẹ̀sẹ̀ wọlé sórí ìlà bí tá à ń gbé yẹ̀wò láàrin 30 seconds tí mo ní kí n brief yín. ìṣẹ̀lẹ̀ Ògbómọ̀ṣọ́ ó ti fẹ́ máa bá ibòmíì jáde. ìṣẹ̀lẹ̀ Ògbómọ̀ṣọ́
ó ti fẹ́ máa bá ibòmíì ó ti fẹ́ máa bá jáde. iléeṣẹ́ QH radio làwà tá a ti ń bá yín sọ̀rọ̀ Accra làwà ní orílẹ̀-èdè Ghana. Quadri Hamzat ló kọ mi ayé gbẹ̀ngbẹ̀ ayé bọ̀bọ̀ àjọ wà lórí ètò ni. àwọn nǹkan tá a gbọ́ tá a ń gbé yẹ̀wò lọ́wọ́lọ́wọ́ òun ni mo fẹ́ tún narrate fẹ́yìn èèyàn tí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ tún gbọ́ kẹ́ ẹ lè mọ nǹkan tẹ́ máa bá wa dá sí. nínú àkọlé tá a fi síta a fi Sunday Igboho Ògbómọ̀ṣọ́ Ṣèyí Mákindé Gani Adams. ètò fàtà ṣe fi àwọn àkọlé yẹn síta òun náà ni wípé report tá a gbọ́ tó tẹ̀ wá lọ́wọ́ níbi tí nǹkan dé dúró lórí ọ̀rọ̀ àwọn ọmọ àtàwọn olùkọ́ tí wọ́n wà ní àkàtà àwọn ajínigbé ní Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni wípé 3 days ago ẹ̀yin tẹ́ bá wà lórí ètò wa a kí gómìnà Ṣèyí Mákindé fún kinní kan tó jẹ́ pé ibi táwa lérò pé òfin kónílé-ó-gbélé tí wọ́n ṣe ibi táwa believe pé ó lọ nìyẹn ìdí nìyẹn tá a fi kí wọn bẹ́ẹ̀ níjẹta ṣùgbọ́n lẹ́nìí report mi tá a gbà ó fi yé wa pé ibi tá a fojú sí lọ́jọ́ yẹn ọ̀nà ò gbàbẹ̀ ibo la fojú sí nígbà yẹn lọ́hùn òun ni pé olóyè Sunday Igboho ti wà ní gbogbo Ògbómọ̀ṣọ́ Ṣakí Ìgbòho gbogbo òkè òun yẹn generally olóyè Sunday Igboho ti ń wọ inú igbó káàkiri ní gbogbo zone yẹn jọ́kejì àbí jọ́kẹta sígbà yẹn la gbọ́ pé gọ́fìnà declare curfew pé kó nílé ó gbélé ibi tá a fojú sí nígbà yẹn tá a ṣe kí gómìnà òun ni pé bóyá nǹkan tí gómìnà rò ni pé tólóyè Sunday Igboho bá wọ inú igbó tán o wọ́n lè pàdé àwọn Fúlàní kó di pé fire for fire ìbọn yìnyín kó fẹ́ bẹ̀rẹ̀ láàrin wọn níta rò pé bóyá tí gómìnà rò nìyẹn pé ibi tán bá dẹ̀ ti yín ìbọn pẹ̀lú àwọn Fúlàní kí ìbọn má lọ bá àwọn aráàlú tó bá ń bá tiwọn lọ a rò pé bóyá ìdí tí gómìnà fi ṣòfin yẹn nìyẹn ṣùgbọ́n later report mi ta gbá mú láfiníkẹ́yìn èèyàn kẹ́ bá wa share program yìí dáadáa later report mi tó tẹ̀ wá lọ́wọ́ òun ni wípé òfin kónílé-ó-gbélé tí gómìnà ṣe yẹn gangan wọ́n nítorí olóyè Sunday Igboho gangan láti lè restrict àwọn gangan láti má ní movement wọ́n nídìí tí wọ́n fi ṣòfin yẹn gan nìyẹn torí pé ní gbogbo ibi tá à ń sọ yìí kò ń ṣe pé ogun kan ń lọ àbí wọ́n ń jà àbáwọn ìlú méjì kan bára wọn jà the only event tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń bẹ̀ ní pé olóyè Sunday Igboho ti wọ àwọn inú igbó yẹn wọ́n ní gómìnà dẹ́sẹ̀ àdédé ṣòfin pé kò ní lé ó gbélé onílé anybody ṣe é dẹ̀ mọ̀ pé irú òfin yẹn ó mú olóyè Sunday Igboho náà wọ́n láti wà force láti padà sílé ó jẹ́ nǹkan tó bà àwọn èèyàn lọ́kàn jẹ́ pé gómìnà tí gbogbo èèyàn ti kíta rò pé láti lè support tí Sunday Igboho lọ ṣe nínú igbó yẹn pé ó ti fẹ́ kojú àwọn Fúlàní tá a ti rò pé ìtorí tiẹ̀ òun lè fi declare kó nílé ó gbélé àṣetorí kó gangan má lè ní movement láti lè rí iṣẹ́ tó fẹ́ lọ ṣe yẹn ṣe àṣetorí ẹ̀ ni according to the report bí wọ́n ṣe sọ nìyẹn wọ́n wá nígbà tán ti ṣòfin kó nílé ó gbélé ìjọba dẹ̀ rí ṣe mọ̀ pé amúnimóògùn ni olóyè Sunday Igboho ti padà sílé òun náà ti wà ní ilé ẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí the next action wọn kò tí ì sẹ́ni tó lè sọ torí ń sìn wọ́n ti délé bóyá tó bá tún gbéra gbọ́n tó fẹ́ padà lọ àmọ́ òfin míì tó tún máa padà ṣẹlẹ̀ ìyẹn jẹ́ yọkan òfin kónílé-ó-gbélé tìjọba declare nítorí tolóyè Sunday Igboho yẹn ẹ jẹ́ kí àjọfojú wò ló fi jẹ́ pé nígbà tí Mr Wisdom report kìíní yẹn ó ní ọ̀rọ̀ ètò ààbò àwọn èèyàn ti ìpínlẹ̀ Ọ̀yọ́ táwọn wà wọ́n ti sọ di òṣèlú tó wá fi ṣe òun ni òye èèyàn ẹ̀ẹ́kejì bẹ́ẹ̀ ni pé Mr Wisdom report pé ó nínú igbó tá à ń sọ yìí ó ní ìlú kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó jẹ́ pé tẹ́ ẹ bá wọ inú igbó yẹn àwọn fi odidi 30 minutes òun ni wọ́n fi drive ìgbà tí wọ́n débẹ̀ after 30 minutes tán ti ń drive ni wọ́n fẹsẹ̀ rìn o wọ́n bá odidi ìlú kan tó jẹ́ normal àdúgbò irú eléyìí táwa gangan náà ń gbé àwọn náà ń ṣe káràkátà ẹ káàárọ̀ bẹ́ẹ̀ yẹn sálàfíà lẹ́jí o mo fẹ́ ra búrẹ́dì mo fẹ́ ra mílò káràkátà ń lọ nínú àdúgbò nínú agíjú igbó yẹn ni o ó túmọ̀ sí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tá a bá rò pé àwọn ajínigbé gan jíyàn gbé tá a mọ̀ rò pé inú igbó náà gbé wọn sí àṣé àwọn ilé ń bẹ lọ́hùn mo rò pé gbà tó bá fẹ́ ṣe fídíò náà máa ń kó wọn lọ sínú igbó ṣé ẹ̀ báwa máa ń rò pé àwọn ajínigbé gan ṣẹ́fù ni máa jẹ àwọn náà báyìí tá a máa ń rò pé òjò máa pa àwọn náà àṣé wọ́n ní community tiwọn nínú igbó yẹn nínú report tá a tún gbọ́ wọ́n ní wọ́n ń wa góòlù nínú igbó yẹn o wọ́n láwọn China dẹ̀ ń bá wọn dòwò pọ̀ nínú igbó tá à ń sọ yìí wọ́n wa gold yẹn dẹ̀ kó lè jẹ́ àwọn Fúlàní yẹn ló ń ṣe yẹn àwọn alágbára kan ló máa wà ní ìcháàjì gold yẹn gbogbo kùsà tí wọ́n wà nínú igbó yẹn sọ ọmọ yẹn kí náà mọ̀ tán fi yẹn ṣe àwọn alágbára ló máa wà ń bẹ̀ ọ̀rọ̀ tí Fáyọ̀ṣe máa ń sọ ó máa fi ń takò gómìnà Ṣèyí Mákindé bọ̀ gómìnà Ṣèyí Mákindé máa ń jẹ́ kí àwọn ọ̀rọ̀ Fáyọ̀ṣe yẹn fẹ́ máa ṣẹ mọ́ wọn lára ó sọ̀rọ̀ pé gómìnà Ṣèyí Mákindé wọ́n mọ̀ nípa ìjínigbé àwọn ọmọ tí wọ́n jí kó yẹn èmi gan rò lọ́kàn ara mi pé kí ni gómìnà Ṣèyí Mákindé fẹ́ gain nínú
kó mọ̀ nípa ìjínigbé yẹn. àti wàá kápá ńlẹ̀. ṣùgbọ́n tí olóyè Sunday Igboho bá fẹ́ lọ fèsì àwọn tó kó wọn tí gómìnà dẹ̀ ṣòfin kó nílé ó gbélé kí Sunday Igboho gan má lè bá a rìn. èmi rò pé wọ́n ti exclude Sunday Igboho kúrò ń bẹ̀ pé yàtọ̀ fún Sunday Igboho nìkan tó wà ní ugbó àfẹ́kẹ́nikẹ́ni jáde o torí battlefield ló ń lọ pẹ̀lú àwọn Fúlàní wọ́n dẹ̀ máa ṣínà ìbọn bolẹ̀ kẹ́nikẹ́ni àṣekò ṣe torí yẹn àṣe kí Sunday Igboho gan má lè ní movement òun náà fi ṣòfin kó nílé ó gbélé. Igboho ti padà sílé ẹ̀ báyìí. lára nǹkan tá a tún gbé yẹ̀wò kẹ́ lè mọ nǹkan tẹ́ fẹ́ dá sí ni pé àwọn ọmọlẹ́yìn olóyè Sunday Igboho tí ìbọn bà fáwọn tó máa ń sọ pé Sunday Igboho ń ṣe fíìmù Sunday Igboho ń ṣe fíìmù ni wọ́n ṣò fídíò wọn wọ́n ṣò fọ́tò gbogbo àwọn tí ìbọn bà ọ̀pọ̀lọpọ̀ fídíò ni ó yẹ kán máa ṣe tó jẹ́ pé wọ́n wà forced láti ṣe káwọn èèyàn ṣá lè rí i pé tí o bá fẹ́ jẹ gúgúrú ẹ bá ń fún wọn ní tẹ bá yẹn gúgúrú fún afọ́jú ẹ gbọ́dọ̀ máa súfèé káfọ́jú yẹn lè mọ̀ pé ẹ gúgúrú sẹ́nu tó àwọn nǹkan tá à ń sọ nìyẹn èyí tó wá kẹ́yìn bẹ́ẹ̀ òun lọ̀rọ̀ àwọn ẹgbẹ́ OPC ẹ ṣeun òun lọ̀rọ̀ àwọn ẹgbẹ́ OPC ẹgbẹ́ OPC ti wà tipẹ́ tó dẹ̀ pé ààrẹ Gani Adams wọ́n ti ṣe gudugudu méje bọ̀ but ìyàlẹ́nu ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ́yìn OPC ọ̀pọ̀lọpọ̀ wọn ń jáde tí wọ́n sọ pé ìtàn fẹ́ wá máa ṣe lórí íńtánẹ́ẹ̀tì táwọn wọ́n ní kò kọjá pé àwọn fẹ́ wá máa bú Sunday Igboho wọ́n ní gbogbo ìgbésẹ̀ Sunday Igboho àwọn fẹ́ wá máa tú àṣírí ẹ̀ ṣàṣírí ló kùtà nídìí ilẹ̀ Yorùbá ni àbí kí ẹgbẹ́ OPC kó darapọ̀ mọ́ Àmọ̀tẹ́kùn kí Àmọ̀tẹ́kùn darapọ̀ mọ́ ìjà ẹkùn àti ìjà ẹkùn àtàwọn méjì tá a sọ kí Àgbẹ̀kọ̀yà náà jọ ìwọ̀n kan lé ní 1 million kan yàwọ̀ gbogbo tá à ń sọ tá à ń gbé yẹ̀wò òun ni mo kà á lè fún yín yẹn. ẹ ṣeun Alhaji ayé gbẹgbẹ mo fowó àtọmọ mo dàpọ̀ mo withdraw padà kó lọ́dọ̀ yín. mo mẹ́tò mọ bọ́ọ̀rọ̀ mi Alhaji. ẹ máa bọ́ bọ́kàn ní kí n yàn fáwọn èèyàn nìkan lè mọ bí tá a bá nǹkan dé. Alhaji mi tí ọ̀rọ̀ dé dúró lórí tí ọ̀rọ̀ dé báyìí ọjọ́ ọ̀la àwa ọ̀dọ́ ó ṣe mí láàánú Alhaji ọjọ́ ọ̀la àwa ọ̀dọ́. ẹlẹ́gbàgbà ẹ káàbọ̀ sórí ètò. torí pé nígbà tí mo sọ nígbà yẹn pé ìwọ́de ọlọ́jọ́ méjì ọlọ́jọ́ mẹ́ta tí wọ́n ṣe tí táwọn yẹn ti dákẹ́ ẹ máa jẹ́ kí àwọn aláṣẹ ìlú rí wípé ara ti dẹ̀ wá ni. nígbà tí ọ̀rọ̀ kan fi ṣẹlẹ̀ tí mò ń bá bọ̀lẹ̀ kàlájì gbogbo tó wá sí mi lọ́kàn ni wípé ìjà ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ àti àwọn ìlú agbègbè tó wà l'Ògbómọ̀ṣọ́. ìyẹn lẹ́yìn fọkàn sí pé bóyá fakọ́fì. lẹ́yìn fọkàn sí bóyá ìjà òṣèlú. ok ẹrù pé bóyá ó ń lọ tí wọ́n para wọn bí irú tí ló bú Ọ̀ṣun lọ́jọ́ sí ẹ wọ́n rú Ọ̀ṣun sìn àwọn eré àkàwàtọ̀ ẹ̀kan dèkìlẹ̀ ẹrù kọfí yẹn torí bí wọ́n para wọn kankan là ń gbọ́ lọ́sùn. ojoojúmọ́ àná náà the same thing. àṣẹ rí báyìí. lánàá wọ́n ṣe para wọn ní Òṣogbo. so Alhaji bá ti ọ̀rọ̀ kọfí ṣẹlẹ̀ ǹjẹ́ ṣé ìlú tí wọ́n ti jíyàn gbé ṣé ó ti lè máa jà ń bẹ̀ ni kí ló ṣẹlẹ̀ nígbà tí wọ́n á dárúkọ àwọn agbègbè tí kọfí yẹn wà ó dẹ̀ jẹ́ gbogbo ibi tí olóyè Sunday Igboho rìn sí tiwọn. ìyẹn alákọ̀ọ́kọ́ Alhaji àwọn tó ń tajà káràkátà ó máa affect wọn torí kìí ṣe pé kọfí tó máa bẹ̀rẹ̀ láago méje alẹ́ o kọfí àti ìrọ̀lẹ́ ni o. bẹ́ẹ̀ni wọ́n ní láti bí aago mẹ́rin ìrọ̀lẹ́ di àárọ̀ ọjọ́ kejì. àwọn tó máa ń tajà káràkátà ńkọ́ ṣaago mẹ́ta lè fẹ́ jẹ́ ká máa lọ lé ni. káàtì wàá fi tiwọn sílẹ̀ tí Igboho bá fẹ́ lóun fẹ́ operate àsìkò ló fẹ́ fi operate. ẹja Alhaji ẹjẹ ti máa bọ́rọ̀ mi bọ̀ ọ̀rọ̀ Sunday Igboho là ń sọ tó tọ̀ ṣùgbọ́n àwọn oníkáràkátà ńkọ́. tọ́jà pé tí wọ́n bá jáde lójúmọ́ kò sí tán fẹ́ jẹ. àwọn tá ń lọ bí iṣẹ́ òjò tá ń lọ bí iṣẹ́ ìjọba ńkọ́. kí wàá ló lè lé tó bẹ́ẹ̀ kí gómìnà wa declare curfew nítorí olóyè Sunday Igboho tẹ́ bá tiẹ̀ ní ìṣù pẹ̀lú olóyè Sunday Igboho ṣérù sílùú ẹ̀kẹ́ máa fi agbára hàn yàn ni. kò yẹ kó jẹ́rú àsìkò yìí tọ́rọ̀ ọmọ yẹn ṣì wà ń bẹ̀. ṣérù sílùú ẹ̀ka máa lu agbára ǹjẹ́ bí ìròyìn ṣe jáde káàkiri tẹ́yìn náà tún sọ báyìí pé olótórí ìgbà tó ti declare curfew olóyè Sunday Igboho ti padà sílé Alhaji. wọ́n ti wálé. irú state la fẹ́ jẹ́ káwọn bí àwọn ọmọ yẹn wà. ẹ wá rí i pé ọ̀rọ̀ ìfọkànbalẹ̀ kan ń bẹ tó jẹ́ pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ìlú mú mi rántí ẹ rí i pé lára ìgbìyànjú olóyè Sunday Igboho ọ̀rọ̀ kan ń bẹ tó jẹ́ pé yóò fún àwọn òbí àwọn ọmọ yìí ní ìfọkànbalẹ̀. ìfọkànbalẹ̀ pé. méjì ni ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ wọn àrọ́mọ wọn ìbànújẹ́ ẹyọ kan èmi gan bí ọ̀rọ̀ àwọn ọmọ yẹn ṣe ń dùn mí tẹ́lẹ̀ ó ti dínkù látàrí ìmọ́lẹ̀ kan tó lóyè Sunday Igboho tàn sí gbogbo àgbáyé kí ni ìmọ́lẹ̀ yẹn òun ni community tí wọ́n rìn lọ yẹn báwa ṣe máa ń ronú pé inú òjò inú òrùn inú bitẹ́jọ́ wà kankan ni wọ́n kó wọn sí àwa ò mọ̀ pé wọ́n ní community tiwọn tí gbogbo wọn kọ́lé sí lọ. tó lè Sunday Igboho bá lọ. tí wọ́n bá lọ àní rí i pé possibility kan mọ̀ ìmọ̀ sínú gbó wa
ó dàbí pé inú ilé kan ni wọ́n ń kó wọn sí nínú ẹgbẹ́ igbó làwa ń rí àwa ò mọ̀ pé wọ́n ti ní odidi state in fact abájọ tó fi máa ń sọ pé kán fáwọn ní state tàwọn náà àṣé wọ́n ti níbi tán ń gbé àwọn kan fẹ́ kíjọba fáwọn ní ṣé ẹni pọ́jọ́ tán ń béèrè pé kíjọba fáwọn ní ilẹ̀ ibi táwọn wà wọ́n kàn fẹ́ kíjọba kan make official pé àdúgbò yìí o bóyá Fúlàní state ni wọ́n máa pè àwọn ò mọ̀ pé wọ́n ti nírú nǹkan yẹn nínú ìwé yẹn. Alhaji ẹ máa bọ̀rọ̀ yín bọ̀. nínú ọ̀rọ̀ mi ní ọjọ́ Friday ó fi bàbá ìyá tó bí mi ṣàpèjúwe. nípa ìtàn tí ẹ sọ fún yín. wípé gbàtí mo kéré wọ́n máa ń sọ wípé àwa Yorùbá pé àfihàn sólò lòdì sùn. Alhaji ẹ̀wọ̀n gbàdé tí mo kéré gbà yẹn ẹ wo àwọn Fúlàní tí bàbá yẹn ń sọ gbà yẹn o ẹ wo bí wọ́n ti dominate bí ọ̀rọ̀ tẹ sọ nísìn ẹ wo bí wọ́n ti kọ́lé sí ẹ wo àwọn ọmọ tó ti dàgbà nígbà yẹn àwọn Fúlàní wọ́n tètè máa ń bímọ ẹ wo àwọn tó ti bí tó ti tẹ̀gbọ́n táwọn náà ti ń bímọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí bàbá àyà yín sọ yẹn làwọn ò tún ní símọ́ tó jẹ́ pé àwọn ọmọ wọn ló tó wà bẹ̀rẹ̀ sí i àṣé wọ́n ti wà ń bẹ̀ látàyè jọ̀hún làwọn ti ń gbénu gbó yẹn. Alhaji tá a bá wíyá tá a bá wíwọ̀n là ń lọ ohun tí gómìnà Ṣèyí Mákindé wọ́n lè ní ìdí tí wọn ò torí ọ̀rọ̀ olóṣèlú ni wọ́n á fi sọ bọ́n tí wọ́n ṣe ó kù díẹ̀ káàtó lórí ọ̀rọ̀ kọ́fíù tí wọ́n ń bọ̀ lórí ọ̀rọ̀ yìí kọ́fíù tí ẹ̀ gbé jáde nígbà tí wọ́n kọ́ àwọn ọmọ kọ́fíù tí ẹ̀ ìwọ́n nígbà tí wọ́n ọ̀sẹ̀ kejì tẹ̀lé bọ́n wá jẹ́ sígbà tí akẹ́kọ̀ọ́jú àwọn yẹn ti wá wọnú gbó pé ẹ jẹ́ ká lẹ́yìn ọba lè fèsì wọn àwa lè lọ wọ́n dẹ̀ ti lọ ìyẹn wá sòfin kó lé ogbélé pé kó gbọdọ̀ sí movement. àwọn kan lè mọ̀ gbọ́ wa láyé tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti ń sọ èyí tí wọ́n lọ́rọ́ ń lọ. bẹ́ẹ̀ bá tí èyí bá ti ń jẹ èyí ọmọ defend irọ́ náà ni. táwọn kò mọ̀ sọ wípé tábà tí wàá raise curfew kí ló tó padà sílé. ààrẹ tí ó sọ bí Alhaji ní Nàìjíríà táwa. wọn á ní sọ yẹ kó padà sílé. mo wá kọ́lá ronú bákan náà Alhaji o. ibo wá ní kó padà sí. àwọn kan sọ wípé ẹ ṣé bó ti wà nùgbò. ibi tẹ́ ẹ ti sọ̀rọ̀ tẹ́ ẹ parọ́ ẹ gbọ́ ni pé pẹ̀lú bó ṣe ń ṣe fídíò tó ń ṣò rẹ̀ tó àwọn kan sì sọ pé fíìmù ló ń ṣe. wọ́n ló act movie. ṣé wọ́n lè ṣe fíìmù títí débi pé inú agéjú gbó yẹn wọ́n ti lọ ya fíìmù. tó lóye Sunday bá bẹ̀rẹ̀ tó lọ ń ṣiṣẹ́ yẹn lọ́wọ́ ọwọ́ òfin máa mú wípé ó lòdì sófin ìjọba wípé ìjọba sòfin kó lé ó gbélé òun wá ń ṣe bí gómìnà kọ́mọ̀dé pẹ́ẹ́ni ẹni tó máa wá láǹdì sí prison. Alhaji ọwọ́ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń gbé ọwọ́ pé wọ́n máa ń pa ìjínigbé àwọn ọmọ tó ń jí l'Ògbómọ̀ṣọ́. mi ò dé wá expect gbogbo nǹkan báyìí sí gọ́vnà Ṣèyí Mákindé yẹn because ojú wọn tutù. ojú kọ́ la fi ń ṣe ọkàn ni ọwọ́ tí wọ́n gbé lórí ọ̀rọ̀ kọ́fì yìí Alhaji wọ́n ti fi pa ọ̀pọ̀lọpọ̀ ìdílé àwọn ìdílé tí ọkàn wọn ti wà ní 60% ọkàn wọn ti balẹ̀ wípé kó lọ jẹ́ kí olóyè Sunday Igboho bá wàrà àwọn ọmọ èkó jáde o. torútorú báyìí àdúrà làwọn yẹn fi ránṣẹ́ àfibọ́n ṣe gbọ́ pé tó. alájẹ́ mi jẹ́ ń parọ́ tẹ́yìn. ìjọba sòfin kó lé ó gbélé o. ẹ sọ kan lẹ́ẹ̀kan pé ẹ tó fún yín nísìnyí ó sọ pé wọ́n ti sọ di ọ̀rọ̀ òṣèlú. kódà tẹ bá gbọ́ body language inú ẹ̀ ò dùn. ọ̀rọ̀ òṣèlú yìí wọ́n ti padà jáde wọ́n á sọ wípé èdè táwọn fi indulge curfew wípé bólé Sunday Igboho ṣe lọ bẹ̀ ó lè lọ fẹ́ ewu fáwọn ọmọ ẹ̀ka lọ pa àwọn ọmọ ẹ̀ dànù. ìkan lára tí wọ́n máa sọ nìyẹn àwọn rí pé torí ìjọba máa sọ pé àwọn ò ránṣẹ́ wọ́n máa sọ bẹ́ẹ̀. adẹ̀rí kó rísìkì bó ṣe lọ fèsì wọn yẹn kán máa lọ pa àwọn ọmọ làwọn fi ṣe òfin tán fi dá padà. wọ́n lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n irọ́ ní Alhaji. tá a fi gbọ́ pé wọ́n wa kùsà wọ́n wa góòlù nínú ìlú yìí. ṣé wọ́n ń jẹ́ ọmọ ọlọ́mọ gbé lónìí lọ́la ẹ̀ lè gba àwọn jáde ẹnìkan yẹn tó finú fíndọ̀ pé àwọn máa lọ nínú ìrìn àjò wọn tí wọ́n lọ ìbọn ba àwọn ọmọ ẹ̀yìn olóyè Sunday Igboho. tí wọ́n dẹ̀ tó ṣe irú yẹn kò ní ìdíkẹ́ wọlé ṣe fídíò àti fọ́tò ẹ̀ jáde wọ́n tún sẹ́ni jáde níbi ìtàn ẹsẹ̀ báyìí táwọn míì dẹ̀ tún wà ìta tó rí nìyẹn. àwọn míì tún wà lẹ́lẹ́bẹ̀. ìyẹn ni pé ọmọ yẹn wà àtàlẹ́ yìí náà lẹ́sùn pé wọ́n kọjá lọ wọ́n náà dẹ̀ rán ọmọ yẹn tán sáré wọlé gbogbo wọn dẹ̀ sáré park wọ́n dẹ̀ wọnú gbókàn máa wá wọn káàkiri àwọn ọmọ yìí tó láyà instead kan sá lọ wọ́n tún dà bọ́bọ́lẹ̀. Alhaji mi ní parọ́ tán yìí. kékeré dẹ̀ lọ́wọ́ ìbẹ̀rẹ̀ ẹnu gbó nìyẹn o. Alhaji mi ní parọ́ tán yìí sẹ́ gbogbo bí àwọn olóyè Sunday Igboho ṣe ń plan láti wọnú gbó gbogbo plan wọn àwọn ìjọba tí wọ́n lọ́wọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wọ́n mọ̀ fáwọn tó wà nùgbó náà ní update. torí tó máa ní fún wọn ní update kí làwọn Fúlàní yẹn àwọn ọmọdé kí ló yẹ tẹ́rí àwọn mọ́tò olóyè Sunday Igboho tí wọ́n bọ̀ tí wọ́n sáwọ́ nùgbó. wọn tó sáwọ́ nùgbó nìkan o wọn lọ gbé bọ̀ lọ́wọ́ bọ̀ fáyà. kẹ́ máa wò nǹkan bọ́ ṣe sáwọ́ gbòye àṣà àtìgbà yẹn wọ́n gbé bọ̀ dání o. ó náà ni mò ń sọ. wọ́n ti mọ ibi tán háìdì gbogbo wọ́n sáré gbogbo wọn lọ gbé wọn ibi tán gbé sí ni tí o ṣe bọ kéékèèké o. omi ìpòjú títí tẹ wá yẹn wọ́n ní operation tẹ fẹ́ ṣe Alhaji. wọ́n fẹ́ wá jí àwọn èèyàn gbé ni. kí la wá fẹ́ sọ lórí ọ̀rọ̀ ìbáyà yìí. Alhaji ohun tá à ń sọ náà ni wípé
àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá àti ìmọ̀ tá à ń ṣe aláàjì a ti ń dákẹ́ jù tara wá sí bá wa dákẹ́ aláàjì à ń dákẹ́ tara wá bá wa dákẹ́ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó bá kéde curfew tó dẹ̀ fi affect police ẹni kò padà sílé ìgbàlá tó fẹ́ rà àwọn ọmọ yìí ìgbàlá tó fẹ́ jáde meanwhile nítorí ìṣẹ́dẹ̀ gbowó dẹ̀ ń bá lọ sínú igbó yẹn pé láti lọ rescue àwọn ọmọ yìí. àṣé ìlú kan bẹ nínú igbó yẹn. nígbà tó ọdẹ ti rí bá aláàjì ó yẹ kí gbogbo ọ̀dọ́ pátápátá pàápàá jùlọ nípìnlẹ̀ Ọ̀yọ́ ó yẹ ká lọ fún gómìnà Ṣèyí Mákindé ní house arrest ni àti house arrest àti office arrest. pé gómìnà táwọn yóò bá dé ẹ̀yin náà ò ní lọ sọ́fíìsì ẹ jẹ́ ká kúkú gbà pé ìjọ ẹ kódà kò jóṣù mẹ́fà ní ẹ̀yin náà ẹ má jáde ńlé. títẹ̀ náà yóò fi parí ẹ̀ jáde mọ́ ẹ fún gómìnà ní house arrest torí dájúdájú àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ máa ń pa àwọn ọmọ tí wọ́n jí gbé. ká má parọ́ lóòótọ́ táwọn yẹn bá ya lọ tí wọ́n pọ̀. torí pé àṣírí kan ló tútú jáde tí àwọn olóyè Sunday Igboho bá lọ sínú gbogbo àwọn aláṣẹ mọ̀ pé wọ́n ti develop àwọn ìlú sínú bẹ́ẹ̀. ṣé ibi lára ìmọ́lẹ̀ kan tí ò yé wa. bẹ́ẹ̀ni olóyè Sunday Igboho wọ́n jẹ́ káwọn èèyàn ọ̀dà lílọ tí wọ́n lọ yẹn bí nǹkan tí mo sọ inú tèmi ti ẹ̀ dùn. àwọn Fúlàní ti develop ìlú sínú bẹ́ẹ̀. tọ́jẹ́ náà máa rú àdúgbò wa yìí. bá a kọ̀ wọ́n ti ní sẹ́ríkì mẹ́. wọ́n ti láwọn olóyè bẹ́ẹ̀. ẹ tí ọ̀jẹ̀ gọ́fúnà ọ̀bẹ àwọn ti máa rò lọ́kàn ara wọn. after tẹ bá dẹ̀ tó kú bẹ́ẹ̀ yẹn ẹ tó máa tó travel ẹ tó lọ ka ìlú míì àwọn náà inú agiju igbó yẹn àwọn wọ́n ń gbé bẹ̀bí normal ìlú àṣẹ náà fi ń béèrè pé kíjọba fi àwọn náà sínú òfin kíkan fún àwọn náà ní ilẹ̀ àdúgbò tàwọn tó jẹ́ pé kò ní sí lọ́ndà ìjọba Nàìjíríà àwọn fẹ́ mọ̀ dájọba tí wọ́n ṣe kàn mọ̀ pé Fúlàní territory ní gbogbo bẹ̀yà máa jẹ́ wọ́n sì dìgbò yẹn jìnnà lóòótọ́ wọ́n ló di state kan ní lóòótọ́. àtijọba àpapọ̀ President Bola Ahmed Tinubu. wọ́n wá níbo tá à ń sọ Ìgbò federal ni. àtijọba ó kàn wà nínú state. àtijọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo wọn ni wọ́n mọ̀ sí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ pàápàá jùlọ ọ̀rọ̀ àwọn tí wọ́n jí l'Ògbómọ̀ṣọ́. because federal fúnra wọn lóòótọ́ tí wọ́n bá máa kankan pa ẹ̀. ṣebí wọ́n lágbára lórí gọ́fúnà. ṣé Ìgbò federal ni. Ìgbò federal ni. kó mọ̀ jẹ́ Ìgbò federal. Ìgbò federal ni. federal ni àṣẹ lórí gọ́fúnà. now federal sọ̀rọ̀. federal ò lè pàṣẹ lórí gọ́fúnà state. láàrin 1 minute kí gọ́fúnà ní rọ. ó wá di pé ọ̀rọ̀ wá dàbí ọ̀rọ̀ yẹn méjì tó ń jà ẹbí léèrè. ṣebí wọ́n ní wọ́n náà rojọ́ ẹbí léèrè. ẹni tó ní wọ́n fún ti parí rẹ̀ pé wọ́n ti sọ di political issue. ṣé bó ṣe sọ̀rọ̀ yẹn báyìí pé ta ni ò ti mọ̀ pé curfew tí wọ́n declare torí olóyè Sunday Igboho ni mo ní so torí olóyè Sunday Igboho ni làwa náà rò tẹ́lẹ̀ but ọ̀nà táwa rò sí ọ̀tọ̀ ni ó yàtọ̀ a kàn rò pé torí pé wọ́n lè máa yìnbọn pẹ̀lú àwọn Fúlàní kọ́mọ tá báwọn èèyàn àṣé wọ́n fi ká lọ́wọ́ kò ní pé kò ní lè sí movement fún ṣùgbọ́n ẹ tẹ́ fi ká lọ́wọ́ kò tó padà sílé ọmọ ẹ̀ ò sí nínú àtọ̀ ẹbí rẹ̀ kò sí bẹ́ẹ̀. ẹbí ò sí Nàìjíríà gan o ṣùgbọ́n torí ìfẹ́tẹ́nísílẹ̀ Yorùbá ó wá ṣe mílànà alájí pé àtúwárà àwọn Yorùbá ara wa náà tí wọ́n tó ń kọ́ ń dẹ́mu kan tí olóyè Sunday Igboho ní. rẹpẹtẹ. àdẹ̀fẹ́ sọ pé Nàìjíríà fẹ́ dà. àwọn ọmọ Yorùbá tó rẹpẹtẹ. ebe ìgbọ́ tí mo láwọn. àdẹ̀fẹ́ sọ pé Nàìjíríà fẹ́ dà alájí àwara wa là ń kọ́ ń dẹ́mu kan tí olóyè Sunday Igboho ń ṣe. àwọn kan sọ pé ó ń act movie àwọn kan sọ pé ó fẹ́ fi ṣe kíní kan lọ́dọ̀ ìjọba ǹjẹ́ ṣé wọ́n lọ tọwọ́ bọ̀ wípé káwọn tó wọ inú gbòòrò ni. àwọn tí máa bá tá a rí fídíò tán bá ní ìjà ara wọn kan baálé ilé ẹnìkan ni o. tíyàwó àtọmọ ìwà àwọn ọmọ ìwà ilé àtìyàwó tó ń risk life rẹ̀ alájí báyọ̀ ṣe risk life ara wọn nugbó bẹ́ẹ̀ lára àwọn ọlọ́pàá tó ń gbàbọ̀dé ara àwọn ọlọ́pàá tó ń gbàbọ̀dé fún wa lórí ọ̀rọ̀ bandit kò ṣe bandit yà alájí kí la fẹ́ sọ fídíò trend ń jẹta àwọn terrorist ń lọ lórí ọ̀kadà ọlọ́pàá ń juwọ́ sí wọn wọ́n ní wọ́n padà sọ pé AI ni. ẹ mọ̀ pẹ̀lú mi ò ti mọ̀ tọ́ ara náà àwọn ọlọ́pàá yẹn táìmù yẹn pé ṣe títàn òde báyìí. alájí ọlọ́pàá dẹ̀ ní fìjìláńtì ni wọ́n. tó bá ọlọ́pàá yẹn juwọ́ wọ́n mọra wọn rí ni tó bá mọra wọn rí terrorist wọ́n máa open fire tó rò mọ̀ bóyá àwọn ọlọ́pàá yẹn wọ́n fẹ́ attack àwọn ni. torí wọn làwọn olè wọn lọ́lọ́pàá ní ayé ti jù. wọ́n mọra wọn rí ni. alájí ní tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí kì í ṣe nǹkan tó yẹ kí àwọn gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ state ká máa fojú lásán wò. láti federal wọn àdá sí i. tí a bá ṣọ́ra ọ̀rọ̀ lásán la kàn gbọ́ à ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́ o tí a bá ṣọ́ra à ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́ o. eléyìí kì í ṣe wípé à ń lọ sí church àgbàdo ẹ pé Ọlọ́run jẹ́ káwọn ọmọ yìí jáde o eléyìí kì í ṣe pé ẹ jẹ́ ká lọ gbàdúrà ẹ jẹ́ káwọn ọmọ yìí jáde o mi ò sọ gbàdúrà ó gbà o
ṣùgbọ́n àdúrà láì ṣiṣẹ́ òkú ni o. máa dúró lórúkọ Jésù àtànábì tí àwọn òbí àwọn ọmọ yìí ti ń pè láti ìjọ tó ti kó wọn. tí wọn bá tètè bẹ̀rẹ̀ action lórí àwọn ọmọ yìí wá ṣe mọ kájọ lélẹ́yìí o àti ń kájọ báyìí o ìbá kan là ń ka ọjọ́ méjì ọjọ́ mẹ́ta là ń ka ọ̀sẹ̀ kan ọdọ̀sẹ̀ mẹ́ta odidi oṣù kan dẹ̀ pé oṣù kan àti bí o bá 12 days ti kọjá báyìí àbí 13 days alájí àti ń kà lọ. ṣé lóòótọ́ ni pé ìjọba mọ̀ nípa kìíní ìṣá. tí ìjọba mọ̀ nípa alájí kí ló dé tí ìjọba máa declare curfew bọ́tẹ́ bá bí wọ́n ní ìsọ̀tọ̀ ní tá à ń sọ. alájí nígbà tí sẹ́dígbò bá lè jáde pé àwọn ń lọ sínú igbó kí ló stop ìjọba láti include àwọn ọlọ́pàá pẹ̀lú olóṣèlú nígbòho pé. àwọn ọlọ́pàá federal ẹjọ́ máa lọ. ló wá lọ́jọ́ Ìgbòho. ẹ̀hún náà mo sọ ọlọ́pàá federal kí ló ọlọ́pàá state ń ṣe kí ó jọ́ olóṣèlú nígbòho. ọ̀rọ̀ yìí. aláyí ti máa ṣe kí wọ́n máa sọ pé yẹn kàn. ọ̀rọ̀ yìí ó lágbára o. ọlọ́pàá state tó bá dúró lójú ọ̀nà nísìn ó yẹ káàmì ọ̀dúró kí wọ́n àtakọ̀ ọlọ́pàá state yẹn. lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí. ọlọ́pàá state tó wá lè dúró lójú ọ̀nà o tó ń gbowó lọ́wọ́ àwọn onímọ́tò ó yẹ káwọn àtàkì ẹ̀. ẹ má gbàgbé tí ayé bọ̀bọ̀ ń try láti sọ o ọlọ́pàá tó dúró tẹ́ pé ń tọrọ owó lọ́wọ́ àwọn onímọ́tò. ó yẹ káwọn onímọ́tò àtàkì ẹ̀. lásìkò tí ó yẹ kí ó ronú bí ó ṣe gba àwọn ọmọ sílẹ̀. àwọn ọmọ sílẹ̀ ọlọ́pàá state tó ṣe kankan. tọ́wá fi ń tọrọ owó. ọlọ́pàá federal ló wá ń join olóyè Sunday Igboho ó nídìí tí ó bá nídìí obìnrin ìjẹkùn olóòlàjì. tí ó bá nídìí àwa fẹ̀mí àwọn ọmọ lọ àfi ń ta káyìí àfi ń ṣòṣèlú afẹ́mi àwọn ọmọ lọ àfi ń ṣòṣèlú alájì. àwọn ọmọdé bẹ́ẹ̀ ó wá ṣe mí láàánú pé gbogbo tí olóyè Sunday Igboho wá ń ṣe táwọn sì ń kí wọn táwọn kan sára sí wọn torí pé àfojúre ni àwọn ẹgbẹ́ OPC. ibi tí mo fẹ́ ká lọ nìyẹn. ẹ̀yin lè wá jáde tí ẹ̀ ń padà jáde tẹ́ ń sọ pé ẹ̀yin ò mọ̀ jáde o ohun tó lè sẹ́ni. wọn lọ fẹ́ mọ já iṣẹ́ rẹ̀. ẹ̀yin ò mọ̀ já iṣẹ́ rẹ̀ ẹ̀ já iṣẹ́ rẹ̀ orúkọ ara yín lẹ̀ ń bàjẹ́. bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe yẹn possibility kí Ààrẹ Gani Adams má mọ̀ sí wa. Alhaji tí lọ́ọ́ ní ma bàbá tó bá ń ṣàpèjúwe pé tí kankan bá wọ́ ní. ibi tẹ́ ẹ máa ń gbà lọ yẹn ni máa. tí kankan bá wọ́ ní kí o tó tánà máa pè. káwa ni ọ̀rọ̀ tàyè bọ̀bọ̀ sọ yẹn Alhaji lè má mọ̀ nípa ẹ̀ wọ́n ti definitely máa mọ̀ nípa ẹ̀ that is it. èmi máa mọ̀ nípa ẹ̀ tèmi. gbogbo tí àwọn ọmọ ẹgbẹ́ OPC ń ṣe Gani Adams mọ̀ sí ó dẹ̀ kù díẹ̀ káàtó Alhaji. bọ́tà bá wà rúbù yá pé àwọn máa jáde gbogbo tí olóyè Sunday Igboho bá ń ṣe àwọn máa dìbọn kẹ́ pé rọ ni bóyá tẹ́ bá rò pé wọ́n fi ń bà lórúkọ jẹ́ Alhaji wọn àbọ̀ olóyè Sunday Igboho lórúkọ jẹ́ o orúkọ olóyè Sunday Igboho ti wà nù ìwé Nàìjíríà pé nígbà tí wọ́n wọnú igbó lọ jà fún àwọn ẹ̀mí àwọn ọmọ láti jáde wọ́n máa dárúkọ olóyè Sunday Igboho àtàwọn ọmọ ẹ̀yìn àwọn ìjà ẹkùn. wọn ti rí àwọn Fúlàní ìmúsìn àǹfààní bíi méjì àbí mẹ́ta kan ṣẹlẹ̀ àkọ́kọ́ wọ́n ti expose àwọn Fúlàní pé community kan bẹ tí wọ́n kọ́ sínú igbó. community tọ́jú ẹ̀kọ́ yà Alhaji àtẹnitẹ wọ́n lè àwọn federal police lè wọ́n lè lọ invade ibẹ̀. because wọ́n ti rí pókè wọ́n ní nǹkan kan bẹ̀ tó lóyè Sunday Igboho bá lọ báwo la ti fẹ́ mọ̀ wọ́n náà wa kùsà níbẹ̀ yẹn báwo la ti fẹ́ mọ̀. wọ́n wa gold obi Alhaji báwo la ti fẹ́ mọ̀. gold tàn wà ń bẹ̀ àwọn Fúlàní lè mọ̀ wa gold kí ìjọba. Fúlàní máa jó ṣiṣẹ́ ni. òṣìṣẹ́ làwọn jẹ́ wọ́n máa jó ṣiṣẹ́ tí ń bá wọn ṣiṣẹ́. àwọn kan náà ń wa gold Alhaji o. àwọn China ló ń wa gold. àwọn akàn dàbí security bá wọn sọ nígbó yẹn. àwọn China ló ń fi machine wa gold jáde ń bẹ̀ yẹn. táwọn ìjọba ń tà fún wọn. ṣé ẹ̀gbọ́n tó lóyè Sunday Igboho bá lọ síbẹ̀ báwo la ṣe fẹ́ pẹ̀lú nǹkan yẹn tó ń ṣẹlẹ̀ lọ́hùn. àwọn China díẹ̀ la rí bẹ̀ yẹn o torí mo rí pé nínú ọ̀rọ̀ tí Mr Wisdom sọ ọlọ́pọ̀lọpọ̀ nǹkan wá wà táwọn tí lè fẹ́fẹ́ àwọn tí fẹ́fẹ́ ló sọ jáde ó mì pé àṣírí kún inú bẹ̀ igbó yẹn. tá à ń sọ Alhaji adé ń sọ pé gómìnà ò ṣe kankan gómìnà ò ṣe níwọ̀n kankan. gbà tó bá ti ń wa góòlù jáde nínú igbó àṣírí pọ̀ lórí ẹ̀ nìyẹn. ẹ mọ wàhálà kílò kan ti Ghana yìí galamsey àgìní Galamsey. ẹ wo wàhálà bẹ́ẹ̀ náà bó ṣe ń para àṣé wọn. gbogbo bíi tí ìkan yẹn bá ti wà wọ́n máa ń pààyàn ọmọ rẹpẹtẹ pààyàn bẹ́ẹ̀ rẹpẹtẹ ni ìjọba sì mọ̀ sí. bá ṣe sọ̀rọ̀ yẹn bó lókè. Alhaji ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pátápátá wọ́n fi ẹ̀mí àwọn aráàlú ta káyìí. tí olóyè Sunday Igboho tán bá lọ síbẹ̀ yẹn àṣírí òní tún pé wọ́n ti ń wa góòlù bẹ́ẹ̀ yẹn àṣírí òní tún pé wọ́n ti kọ́ ilé síbẹ̀. pé odidi state kan bẹ nínú igbó tí wọ́n ti ń gbé. ìbẹ̀rẹ̀ láti ráwọn olóṣèlú táwọn náà ń lọ síbẹ̀. dáadáa àwa dẹ̀ rò pé Táwọn bá ṣe tiwọn. abájọ tí wọ́n á ní helicopter lọ sínú Helicopter lọ sínú igbó. igbó ọlọgbóúnjẹ fáwọn bandits Ẹ- inú igbó lásán làwa pé o àwọn wọ́n á ti níbi tí yóò jẹ́ airport. tó jẹ́ airport wọ́n bẹ̀ tán láǹdì sí Alhaji. Alhaji wàhálà wà o. à ń sọ̀rọ̀ tìjọba Wàhálà wà o. là ń sọ̀rọ̀ táwọn OPC táwọn OPC bá ṣe tán pé àwọn ọmọ dìbọn nǹkan tí olóyè Sunday Igboho bá ṣe táwọn olùbáyé pé àwọn ọmọ bá lórúkọ jẹ orúkọ ara wọn náà ń bàjẹ́. bẹ́ẹ̀ tó yẹ kó PC wá Tẹ́lẹ̀- ó yẹ kí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ ni tẹ́lẹ̀ tí Alhaji àwọn ẹgbẹ́ òsì ẹgbà tó PC mọ́ àìmọ̀ orúkọ OPC tó ti bàjẹ́ ń gbòòrò. bó tó yẹ kó PC darapọ̀ kán fọwọ́sowọ́pọ̀ kájọ ṣe ni. nínú ìwé táwọn akáǹgbà kan Alhaji Ààrẹ Ọ̀nà Kakanfò oyè tó jẹ́ pé jagunjagun ló máa ń jẹ́ ni ṣùgbọ́n ní ìsìn ceremonial title ni.
kí ni ìyẹn ó dùn mí gan. alájẹ mọ̀ jẹ́ kí n tẹ̀yìn bó lè Sunday Igboho ṣe wọnú gbó pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wá wọn ààrẹ Gani Adams lè wọnú gbó olóòtú wa ti tẹ̀sítò owó kò ní kojú ikú o. ebi Sunday Igboho náà lówó. alájì mi ò sẹ́ pé lè Sunday Igboho olówó ceremonial title ní ibà Gani Adams jẹ́ o. bẹ́ẹ̀ gbogbo wọn tó wà mọ ààrẹ Gani Adams wọ́n mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ ìjà OPC. kò ìjà OPC wọ́n ja ìjà nígbà tó lágbára. ìgbà tí wọ́n ti lówó ní alájì ìsìn tẹ́tí ń kó lẹ́kẹ̀ sọ tẹ́tí bọ̀ padà ní ibi tẹ́tí rí wọn pàtí lẹ́tì rí ibà Gani Adams ibi tẹ́tí lọ́ọ̀nchì wé pàtí wọ́n ń ṣọdún festival tí wọ́n jókòó sọ́jú tó máa give speech mẹ́ lẹ́tì rí wọn o bọ̀ wípé kí ibà Gani Adams ká máa tẹ̀ láwọn ẹ̀mí àwọn OPC pé nu gbóyá alájì ẹ má yẹ ká tara wa o. ẹ kí làwọn fẹ́ ṣe. ẹ má yẹ ká tara wa wọn ní lọ́dún gbó kankan ṣùgbọ́n káwọn ọmọ OPC ká má máa bẹnu àtẹ́ lu olè Sunday Igboho mọ́ èyí tó lè Sunday Igboho ń ṣe àtàwọn ìjà ikùn àwọn OPC ò lè ṣe. ó dẹ̀ lágbára láti ṣe. ẹ tó bá lágbára láti ṣe kíkiri ẹ̀ ń ṣe tẹ́ ń jókòó sílé tó láwọn sọ́mìtì kìíní fún gómìnà kan lónìí fún federal lọ́la ṣọlá Sunday Igboho sọ́mìtì ẹni lẹ́tà fún gómìnà àbí president. àwọn jáde olóyè Sunday Igboho jáde ń sìn wọ́n ti sọ gómìnà lẹ́nu pé òkè tó bá jẹ́ ń lọ jẹ́ kí n lọ ó dẹ̀ ti lọ ó dẹ̀ ti stop ẹ̀. kí ló dé tẹ́yìn ò lọ kí ló dé tẹ́wọ̀n ò lọ tán bẹnu àtẹ́lu olóyè Sunday Igboho wọn bá lọ act movie wọn bá lọ act àrèlù àwa ti fojú rí olóyè Sunday Igboho wà lógbó for over 4-5 days ìbọn bá àwọn ọmọlẹ́yìn wọn ìbọn bá àwọn ọmọlẹ́yìn wọn. kódà àwọn lọ hospital àwọn gbé lọ hospital àtàwọn fúlàní kódà àwọn fúlàní tí ìbọn tó bá àwọn náà tó kọ́ náà lọ hospital. ìbọn bá àwọn ọmọlẹ́yìn wọn. àmọ́ bíi tí mo fẹ́ parí ọ̀rọ̀ sí ni pé àwọn fúlàní tí wọ́n náà kó sí wọ́n náà ti kó fáwọn ọlọ́pàá wọ́n ní yàrá ti hàn dùn fáwọn ọlọ́pàá. Alhaji tí wọ́n bá dùn wá fáwọn ọlọ́pàá tí àwọn olóyè Sunday Igboho bá pa àwọn ọmọ àwọn fúlàní yìí wọ́n máa sọ bẹ́ẹ̀. wọ́n máa fi ẹ̀sùn sí olóyè Sunday Igboho lọ́rùn. wọ́n á ní ìgbà náà máa bèrè òyìnbó pé you take laws into your hand. abala òfin báyìí. ó lẹ́nìkan tí wọ́n interview ní channel Alhaji lánàá bóyá àwọn tó bá ń gbọ́ wa tó máa wà wọ́n máa rántí orúkọ ẹni yẹn Haúsá ni Fúlàní ó sọ wípé bandit to deserve second chance. kò ní ẹ̀sìn Yorùbá lẹ́ni yẹn. Haúsá ni Fúlàní ni ní channel lánàá ẹ̀ńtọ́ wo channel TV lánàá ó ní Haúsá ó ní sorry ó láwọn bandit to deserve second chance ó ní ìjọba dẹ̀ fún wọn second chance yìí pé wọ́n ti ronú pìwàdà wọ́n á tún dáhùn padà. wọ́n gbé kúrandà ni wọ́n ń búra ó ní bandit to deserve second chance ó ní tó fi mú bandit terrorist tó gbébọn tó ń pààyàn ẹ wá mú wọn tán ẹ wá ń fi wọn sẹ́wọ̀n ẹ wá ń fún wọn ní second chance of living ó ní wọn deserve second chance. Alhaji àwọn problem ta ní pẹ̀lú àwọn ìjọba wa nìyẹn ẹ mú wọn látijọ́ ẹ pa wọn ẹ fún wọn second chance wọ́n dẹ̀ ń kó àwọn èèyàn lójoojúmọ́ wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn dànù. abájọ tí àwọn yẹn fi ní kán release àwọn èèyàn àwọn tí wọ́n tó wà ní Agodi àṣẹ wọn ní country tiwọn nínú igbó wọ́n dẹ̀ lẹ́nu tó fún wọn lọ update. ṣe pé olóyè Sunday Igboho ti jáṣẹ́ yẹn báyìí wọ́n ti jẹ́ ká rí àṣírí pé now igbó tẹ̀ ń wò ta yìí inú rẹ̀ lọ́hùn tẹ́ travel èyàn travel ni o. inú mi dẹ̀ dùn pé olóyè Sunday Igboho àṣẹ wọn kọ́lé sí gbogbo inú ẹ̀. wọ́n ti jẹ́ ká gbogbo orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ pé wọ́n láwọn inú ilé níbẹ̀ tí wọ́n ń gbé wọ́n dẹ̀ ń wa kùsà wọ́n ń wa góòlù níbẹ̀. wọ́n dẹ̀ tó láwọn àṣírí níbẹ̀ táwọn ti sọ jáde. kí gómìnà Ṣèyí Mákindé kàn declare curfew jù bẹ́ẹ̀ lọ èmi mọ̀ pé ìjọba àpapọ̀ federal government wọ́n máa padà reinforce àwọn.